Gbogbo ọ̀nà ni ẹkùn ètò ẹ̀kọ́ karùn-ún yóò gbà lọ́wọ́ nínú àwọn ètò tí yóò mú kí iṣẹ́ akadá, pàápàá àṣà àti ìṣe, lílo ẹ̀rọ ìgbàlódé lẹ́ka ètò ẹ̀kọ́ àtàwọn ètò míì fẹsẹ̀ rinlẹ̀ dáadáa torí ọjọ́ ọ̀la àwọn akẹ́kọ̀ọ́. Akọ̀wé àgbà ẹkùn ètò ẹ̀kọ́ karùn-ún Agbójú Ọ̀gbẹ́ni Abíọ́dún Hasan sọ̀rọ̀ yìí níbi àpérò ẹgbẹ́ àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní èdè Yorùbá àti àṣà lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn akọ́mọlédè ọdún 2026 àti 50 ọdún ẹgbẹ́ náà tó wáyé nílé ẹ̀kọ́ Federal Government College Ìjànikin. Ó sọ pé ìgbésẹ̀ náà ṣe pàtàkì torí yóò túbọ̀ fáwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ láǹfààní àti kọ́ èdè àìbínibí wa nírọ̀rùn, léyìí tí yóò mú kí iná akadá túbọ̀ jó dáadáa lórílẹ̀‐èdè yìí. Ọ̀gbẹ́ni Abíọ́dún Hasan dúpẹ́ lọ́wọ́ gómìnà Babájídé Sanwó-Olú torí iṣẹ́ takuntakun tíjọba rẹ̀ ṣe láti rí i pé èdè Yorùbá dohun àmúyangàn láwọn ilé ẹ̀kọ́ ìjọba ìpínlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ló tún gbé òṣùbẹ kú àfọmọ ènìyàn ṣe fún ẹgbẹ́ akọ́mọlédè torí ipa ribiribi tí wọ́n ń kó lẹ́ka àgbélárugẹ èdè, àṣà àti ìṣe tó jẹ́ àmì ìdánimọ̀ wa láàrin 50 ọdún kì í ṣe kèrémí. Akọ̀wé àgbà ẹkùn ètò ẹ̀kọ́ karùn-ún Agbójú Ọ̀gbẹ́ni Abíọ́dún Hasan rọ àwọn akẹ́kọ̀ọ́ pé kí wọ́n fojú sí ẹ̀kọ́ wọn, pàápàá ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá torí èdè tó ṣeé fi yangàn láwùjọ ní èdè Yorùbá.